we are saved. Yoruba nation. One nation, Fulani nation ni a ò ṣe mọ́. Yorùbá nation ni àwa ò fẹ́. One nation, Fulani nation ni a ò ṣe mọ́. Yorùbá nation ni àwa ò fẹ́. One nation, 419 yẹn àwa ò ṣe mọ́. Èyí tán fi one nation rẹwà jẹ́ ó tó gẹ́. One nation, Fulani nation ni a ò ṣe mọ́. Yorùbá nation ni àwa ò fẹ́. A ti bá wọn ṣe one nation fọ́gọ́ta ọdún. Ṣé ni wọ́n ń fa wá sẹ́yìn àwa ò ṣe mọ́. One nation, Fulani nation ni a ò ṣe mọ́. Yorùbá nation ni àwa ò fẹ́. Ológo ń bọ́ lófo rìn asọ́dọ̀ lófo. Ológo ni Yorùbá a ò bófo ṣe mọ́. One nation, Fulani nation ni a ò ṣe mọ́. Yorùbá nation ni àwa ò fẹ́. Bá o mọ bí a ń rè a mọ bí a ti wá. Èyí a ṣe one nation tó ká padà sílé. One nation, Fulani nation ni a ò ṣe mọ́. Yorùbá nation ni àwa ò fẹ́. Odò tí ń ṣàn tẹ́lẹ̀ kan tó so má dágún. Àkàtà tó so wà pọ̀ ibi ni wọ́n fi ṣe. Odò tí ń ṣàn tẹ́lẹ̀ kan tó so padà gùn. Àkàtà tó so wà pọ̀ ibi ni wọ́n fi ṣe. Àṣà wa ò ṣọ̀kan, èdè wa ò ṣọ̀kan. Níṣe ni wọ́n so wà pọ̀ kan lè má rẹwà jẹ. Odò tí ń ṣàn tẹ́lẹ̀ kan tó so padà gùn. Àkàtà tó so wà pọ̀ ibi ni wọ́n fi ṣe. Aṣọ ẹran mẹ́ran tẹ́ran kan fẹ́ lù kan pa. Àbá tètè pín wọn níyà kẹ́mi ó tó bọ́. Odò tí ń ṣàn tẹ́lẹ̀ kan tó so padà gùn. Àkàtà tó so wà pọ̀ ibi ni wọ́n fi ṣe. Àwa ló ń ṣiṣẹ́ owó àwọn ló ń lọ. Ìrẹ́jẹ yìí papọ̀ ju àwa ò ṣe mọ́. Odò tí ń ṣàn tẹ́lẹ̀ kan tó so padà gùn. Àkàtà tó so wà pọ̀ ibi ni wọ́n fi ṣe. Ẹni fẹ̀sìn Fúlàní lè máa bá wọn lọ. Ní tèmi àti ilé mi àti padà sílé o. Odò tí ń ṣàn tẹ́lẹ̀ kan tó so padà gùn. Àkàtà tó so wà pọ̀ ibi ni wọ́n fi ṣe. Ó ṣe kínní, ó lulẹ̀, ó ṣe kejì, ó lulẹ̀, ó ṣe kẹta, ó lulẹ̀. A ò bá ṣubú ṣe rèrè àwa ò ṣe mọ́. Yorùbá nation ló kàn ẹ̀yà gbé wá. A ò bá ṣubú ṣe rere àwa ò ṣe mọ́. Yorùbá nation ló kan ẹ̀yà gbé wá. Àtẹ̀ríba fún wọn tó wọ́n kó wa ń wọ́gbó. Oko ẹrú tó ń kó wa rè àwa ò lọ mọ́. A ò bá ṣubú ṣe rere àwa ò ṣe mọ́. Yorùbá nation ló kan ẹ̀yà gbé wá. Láti ní wọn ní mọ̀sán wa ń mú kíkan. Lára wọn ni wọ́n mọ̀ ọ̀gbọ̀n bí ìyàwó jẹ wá. A ò bá ṣubú ṣe rere àwa ò ṣe mọ́. Yorùbá nation ló kan ẹ̀yà gbé wá. Ilẹ̀jẹ̀ ìbò tán fi láti pé kó kú. A ò bí sórin mẹ́jà ò káyà túká. A ò bá ṣubú ṣe rere àwa ò ṣe mọ́. Yorùbá nation ló kan ẹ̀yà gbé wá. A ò ṣe one nation mọ́ a padà sílé. Sí Yorùbá nation ìlú olómìnira. A ò bá ṣubú ṣe rere àwa ò ṣe mọ́. Yorùbá nation ló kan ẹ̀yà gbé wá.
bá dẹrù Fúlàní ẹ ti dáràn, wọ́n á pa kísà sí gbogbo yín o. Ìmáàmù sọ̀rọ̀ pé Yorùbá nation, àfáà ń sọ̀rọ̀ pé Yorùbá nation, ẹlẹ́sìn mìíràn kígbe Yorùbá nation, àwọn aṣáájú Kristẹni kan dákẹ́ rọ́rọ́ torí Fúlàní ò pànìyàn lójú wọn rí. Bí Fúlàní bá gbalẹ̀ yìí o ẹ orógbó, ẹ rántí Afghanistan pẹ̀lú Turkey, wọ́n á gba Bíbélì lọ́wọ́ yín o. Wọ́n ń pọmọ Odùduwà ṣe lọ bá wọn dákẹ́, wọ́n gbàgbé ìtàn Àfọ̀njá ní ìlú Ìlọrin. Bí Fúlàní bá gbalẹ̀ yìí wọ́n lè yí wọgbó, àgbà tí ó kẹrù sọ̀rọ̀ akẹ́kọ̀ọ́ sáré. Ó ṣe kínní ó lulẹ̀, ó ṣe kejì ó lulẹ̀, ó ṣe kẹta ó lulẹ̀, Yorùbá nation ni kò ní lulẹ̀. Yorùbá nation wa kò ní lulẹ̀. Bàbá Pòfẹ́sọ̀ Akíntóyè o kò ní lulẹ̀. Yorùbá nation wa kò ní lulẹ̀. Bàbá Adéníran owó kò máa ní lulẹ̀ o. Yorùbá nation wa kò ní lulẹ̀. Kẹ́hìndé Ìgbòho owó kò ní lulẹ̀. Yorùbá nation wa kò ní lulẹ̀. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ Ọmọlúkà Great TV, mo kí ọmọdé, mo kí àgbà, mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí onílé, mo kí àlejò, mo kí gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ràn mi pátápátá, mo kí yín o, ẹ kú dédé àsìkò. Ọmọlúkà yín rèé tí ò pé méjì, ọmọ òṣàkókò ìgbò òṣọkọ Èkìtì ṣọkọ àkókò, mo kí yín lẹ́ẹ̀kan sí. Ìgbòho mà ti sọ̀rọ̀ o, olóyè Sunday Ìgbòho ti sọ̀rọ̀, ó ti sọ̀rọ̀. Kí ni Ìgbòho sọ? Ẹ súnmọ́ bí ẹ jẹ́ kí n gbé sí yín létí, ẹ tètè pín ètò yìí. Ọmọ Adéyẹmọ ti sọ, ṣe rí nínú gbogbo téèyàn bá ń ṣe láyé, ó yẹ ká máa fọpẹ́ fún Ọlọ́run torí pé Ọlọ́run wo ìran Yorùbá, ó wò wá ṣe láàánú. Ẹ wá gbọ́ ẹ̀yin tẹ́ ẹ súnmọ́ mi dáadáa, ẹ̀yin tẹ́ ẹ mọ̀ mí, tẹ́ ẹ ń wo fídíò mi dáadáa, níbikíbi tó wù tẹ́ ti ń wò ó. Mi ò sọ wípé Sunday jẹ́ òòṣà àkúnlẹ̀bọ, mi ò dẹ̀ gbé Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho, mi ò gbé kọjá ibi tó yẹ kí n gbélé, ṣùgbọ́n mo dúró lórí òtítọ́ wípé bí èèyàn bá ṣoore fún mi, ó yẹ kéèyàn dúpẹ́. Ọ̀pọ̀lọpọ̀ lórí bíi ti Sunday Ìgbòho tí wọ́n wà tí ò dẹ̀ sí tí wọ́n wúlò fún ìran Yorùbá. Wọ́n lágbára ju Sunday Ìgbòho lọ, wọ́n tún lówó ju Sunday Ìgbòho lọ. Ní ilẹ̀ Yorùbá yìí kò sí tí wọ́n wúlò fún. Wọn ò wúlò fún nílé, wọn ò wúlò fún àlejò, wọn ò wúlò fún ìran wọn. Sunday Ìgbòho ti sọ̀rọ̀, máa gbé fídíò yẹn sí fún yín sìn, kẹ́ ẹ wò ó, kẹ́ ẹ lè
kọ́rọ̀ tí Sunday ọmọ Adéyẹmọ ẹ mọ̀ pé mo sọ fún yín ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí n bá dọ̀dọ̀ lóye a ní Ọmọlúkà a ní mo fẹ́ kó understand yìí pé ìyà tèmi jẹ tí n bá back out pé kò sí tó ń jẹ́ Yorùbá nation mọ́ kí wá ní àlámọ̀rí pé mo lọ jìyà. Ọmọlúkà wọ́n pààyàn sí lọ́rùn, Ọmọlúkà wọ́n bà dúkìá mi jẹ́, Ọmọlúkà wọ́n lé mi mo tún lọ sẹ́wọ̀n, kí wá ní èrè mi tí n bá wá ní kò sí tó jẹ́ Yorùbá nation mọ́. Ọmọ Adéyẹmọ sọ ó fi ń encourage èmi fúnra kò sígbà tí n bá ti ń gbọ́ ọ̀rọ̀ yẹn lẹ́nu Sunday Igboho inú mi máa ń dùn ní pé mo réyàn tòsí lẹ́yìn. Ẹ̀yin ọmọ Yorùbá, Ọmọ Adéyẹmọ ti sọ̀rọ̀, ọdún tá a wà nú ẹ̀ yìí ọdún ayọ̀ ọmọ Yorùbá ni. Ṣẹ́rí ọgbọ́n níní ká sọ pé èèyàn ní ọgbọ́n kì í ṣe àgbà lèèyàn fi lọ́gbọ́n. Mo kà dáadáa nínú Bíbélì mi kàn rántí ìwé yẹn ó dàbí pé ìwé Jóòbù ló wà. Ó ní ọgbọ́n níní ẹni tí Ọlọ́run bá fi ọgbọ́n fún òun nìkan ló gbọ́n, because ó clarify ẹ nínú ìwé yẹn ó wá fi ẹyẹ ògòǹgò àti ẹyẹ tíntìn ó fi wọ́n ṣàpẹẹrẹ. Ó ní ẹwọ ẹyẹ ògòǹgò ó láyé ẹyin ẹ̀ ayé sójú títì níbi tí ẹsẹ̀ ti máa tẹ̀ pa nítorí pé kí ni Ọlọ́run dùn ún ní ọgbọ́n, ibi tó wù ògòǹgò ló ń yé sí, yàtọ̀ sáwọn tán bá kéèjì tó jẹ́ pé wọ́n kéèjì wọn ẹni wù ẹ̀ tó wù wọn náà kàn yẹyin sí débi tẹ́nibọ́dì ti lè rí gbé. Ó ní ẹ kíyèsí wọn wọ́n á kàn yí ẹyin wọn ṣákálá débi pé kò sí ẹni tí ó bá lọ tí ò ní lè rí ẹyin ẹ̀ gbé. Ṣùgbọ́n ó ní ẹ kíyèsí ẹyẹ tíntìn ó láyé ẹyin ẹ̀ á fò á yí ẹyin síbi tí ọwọ́ ò ti ní tó. Ẹ wá wo ìyàtọ̀ láàrin ẹyẹ ògòǹgò, ẹ wo títóbi ẹ̀ sí ẹyẹ tíntìn. Àìmọye àwọn ògòǹgò àwọn ẹyẹ ògòǹgò nílẹ̀ Yorùbá. Èmi fi Sunday wí ẹyẹ tíntìn tọ́lọ́run bùn ní ọgbọ́n, Ọlọ́run fi ọgbọ́n ó fi kẹ́. Ẹ wo ẹyẹ tíntìn ní èmi fi Olóyè Ìgbòho ni mo fi wé torí pé kí ni Ọlọ́run fi ọgbọ́n ó fi kẹ́. Nílẹ̀ Yorùbá àìmọye àwọn ẹyẹ ògòǹgò wọ́n lọ ní bọ́n ṣe gùn tó ni wọ́n gọ̀ tó. Nílẹ̀ Yorùbá yìí wọn ò wúlò fún nǹkan kò sí ní tí wọ́n já mọ́, ní tí wọ́n wà fún ojú, ní tí wọ́n máa jẹ sẹ́nu wọn, ní tí ipò tí wọ́n máa dìbò, bọ́n ṣe máa wọ́ọ̀kì iṣẹ́ fún àwọn ọmọ wọn, bọ́n ṣe máa bá wọn fún àwọn ọmọ wọn ní àpọ́ìntmẹ́ǹtì, bọ́n ṣe ní tí wọ́n wà fún láyé tí wọ́n nìyẹn kò sí ní tí wọ́n jẹ́. Mo dẹ̀ fi opportunity yẹn sọ, mo ti sọ ọ̀rọ̀ yìí lọ́pọ̀lọpọ̀ ìgbà wípé ẹ̀yin ọmọ Yorùbá tí èèyàn kí ló ṣe náà yìí tí èèyàn tí ó bá wà tí ò ní ipa kankan tó kó fún ìran ẹ̀, tí ò sí ipa tó kó fún ìran ẹ̀, irú ẹni yẹn ó wá lásán ni. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́ ń gbórúkọ wọn lénìí, ẹ lọ wádìí dáadáa ẹ rí i pé wọ́n jà fún ìran wọn ní orúkọ wọn ṣe jáde. I am just saying this because ọ̀pọ̀lọpọ̀ nínú yín lòye yóò yé. Ẹlòmíì ò kì í ṣògòǹgò tí mi ṣùgbọ́n kò mọ bó ṣe máa utilize ọpọlọ tọ́lọ́run fún, ọgbọ́n tọ́lọ́run fún. Òun ni mo ṣe ń ju eléyìí sí yín tó bá mọ̀ pé ìran Yorùbá ni ẹ́, àtọ̀tún àtòsí ẹ tó jẹ́ ìran Yorùbá, o gbọ́dọ̀ sa ipá ẹ láti rí i dájú pé ìran Yorùbá ipe kò parun, ipe wọ́n á rí sọ nípa tiẹ̀ nígbà tó bá lọ. Tó o bá ti sa ipá ẹ, tó o bá ti kópa tó dáa kí wọ́n lè sọ ń pa tiẹ̀ kó o tó lọ lórí ilẹ̀ èèpẹ̀ bí ìgbà tẹ́jọ kọjá lórí àpáta lásán lórí. Mo ń lo eléyìí láti appeal sẹ́yìn ọmọ Yorùbá ni. Àǹfààní wo là ń jẹ nínú Nàìjíríà tí àwa wọ̀nyí fi ń pariwo pé ẹ jẹ́ ká jáde tọrọ wá fi rùn sí yín? Tí bá dẹ̀ sọ kí n challenge majority nínú yín tẹ̀ ń wo fídíò yìí, mélòó nínú yín ẹ jáde ẹ wá sọ kí ni nǹkan tí Nàìjíríà ti gbéṣe láyé yín? You can, majority yín cannot talk, ẹ lè rí kankan sọ.
majority yín ò lè sọ tí bá sọ pé kí ni Nàìjíríà gbéṣe láyé yín ẹ rí kankan sọ. látijọ́ tẹ́lòmíì nínú yín tó ń wo fídíò mi tẹ́ ẹ ti ń jẹ́ orúkọ yín ìmíì ti wọ 50 nínú yín ìmíì ti wọ 55 àrí 60 70 tó sì ń claim wọn Nàìjíríà níjọ́ tó dẹ̀ ti ṣe wà nù wọn Nàìjíríà yẹn jáde síta kó sọ nǹkan kan tí Nàìjíríà ṣe fún ẹ nínú ìgbé ayé ẹ. Nàìjíríà fún ẹ ní free education bí orí free education through Nàìjíríà ṣé o sanwó school bó ṣe lọ school primary school ẹ secondary school ẹ university okay bóyá Awólọ́wọ̀ ló dẹ̀ fún ẹ ní university nígbà ayé western region àbí bẹ́ẹ̀ kọ́ Awólọ́wọ̀ ló fún ẹ kì í ṣe Nàìjíríà western region nìkan ló ṣe free education ní gbogbo Nàìjíríà pátápátá western region under bàbá Awólọ́wọ̀ òun nìkan ló ṣe free education ní gbogbo bí Nàìjíríà. gẹ́gẹ́ bí àlàyé tí mò ń ṣe ẹ má bínú network yẹn ló ń ṣe ségesège mo ń sọ eléyìí ni kí gbogbo ẹ̀yin tí ẹ súnmọ́ mi dáadáa kẹ́ ẹ bá lè testify to what is on ground. ẹ̀yin tẹ́ ẹ pariwo wọn Nàìjíríà kí ni impact tí Nàìjíríà take nínú ayé yín ṣé school yín ni ẹ lọ tó jọ̀fẹ́ ni tàbí university lẹ lọ tó jọ̀fẹ́ tàbí security ní Nàìjíríà provide fún yín in adequate way àbí electricity ní Nàìjíríà provide fún yín àbẹ́pọ̀lẹ̀ ń rírà lọ́pọ̀kú ọ̀yọ̀kú ẹ sọ impact Nàìjíríà fún mi ọmọ yín tó lọ university ńgbà tó dé wọ́n fún níṣẹ́ no tell me ọ̀pọ̀lọpọ̀ nínú yín ló jẹ́ pé ní tí ò yẹ kó ṣe ló ń ṣe kó ba lè ríṣẹ́ fún ọmọ yẹn majority yín lọmọ yín dẹ̀ tún jáde university ń tó jẹ́ pé ọmọ yẹn kan tún wá sínú ilé tó tún wá jẹun lọ́dọ̀ yẹn mẹ́ tó jẹ́ pé yín lẹ́dún ń bọ ọmọ tẹ́ ti rán lọ university tó dé tó yẹ kẹ́ ẹ máa mójútó kókó ẹ̀yin lẹ tún ń bọ̀ ẹ̀yin lẹ tún ń fún lóúnjẹ síbẹ̀síbẹ̀ ẹ̀ ń pariwo wọn Nàìjíríà. Ọlọ́run ti fi òye ó ti fi ọgbọ́n ó ti fi ìmọ̀ ó fi jogún fún Sunday Igboho ńṣe ló yẹ kí gbogbo ẹ̀yin tó kù yìí kẹ́ tì lẹ́yìn kẹ́ gbárùkù tí bẹ́ẹ̀ dẹ̀ tì lẹ́yìn kò yẹ kẹ́ tún bá nǹkan tọ́mọ yẹn bá tí arákùnrin yẹn ìtọ́ má bínú òòṣà mi òòṣà tó mọ̀ ń sọ fọ́mọ yẹn ó ṣe ń ká mi lára ni mo ṣe ń sọ ìntí olóyè Sunday Igboho tó ń ṣe ó yẹ ká tì lẹ́yìn ni ó yẹ ká gbárùkù tí ni ó yẹ ká fi gbogbo agbára ká fi fún ní support. Ibẹ̀ láti ráwọn ọmọ Yorùbá tó tún sọ pé ìkọjá yìí ní Sunday ṣe ibẹ̀ láti ráwọn ọmọ Yorùbá tó sọ pé ebi ló ń pa á yìí tó fẹ́ jẹ ọ̀pọ̀lọpọ̀ nínú yín lẹ̀ tó bá ta ẹsẹ̀ Sunday Igboho ń tú àwa súnmọ́ àmọ̀ pé Sunday kì í ṣolóṣì ẹ lọ ọmọdé yẹn mọ̀ kì í ṣolóṣì á súnmọ́ ẹ táwa ò bá súnmọ́ àní mọ̀ pé irú ẹ̀dá báyìí ló ṣe jẹ́ ibi ò pa á adébẹ̀árí ló ti tọ́ àtòdodo pé eléyìí ìfẹ́ Yorùbá ló ní èmi ń fi opportunity yẹn bẹ̀ ẹ̀yin ọmọ Yorùbá ní òótọ́ olóyè ti sọ̀rọ̀ tí mo dẹ̀ bá play fídíò yẹn fún yín sí tẹ́ máa wò ó ti sọ̀rọ̀ sọ́tún sósì ó fi gbogbo ẹ̀ ó fi everything ó fi wí ọ̀rọ̀ fún yín kí ni kan tó ń function nínú Nàìjíríà awítàwí ẹ̀yí kan ní Tinubu ti ń ṣiṣẹ́ ó ti mi sọ pé Tinubu ò ṣiṣẹ́ ṣùgbọ́n mo dúró lórí ọ̀rọ̀ mi ẹ kọ sílẹ̀ kò sí anything títí àfi tí Tinubu bá ṣe títí kó ṣe àwọn Fúlàní káwọn Fúlàní má jẹ president Nàìjíríà mọ́ tí ọwọ́ àwọn north tọwọ́ wọn bá sì tẹ presidency yẹn tán rí gbà mo fi gbogbo tí mo ní búra fún yín wọ́n á change many things tí Tinubu ṣe èmi ni mo sọ bẹ́ẹ̀ lọ́kọ́ ṣebí Tinubu débẹ̀ lórí change ṣebí Tinubu débẹ̀ ó di president ló change yẹ ẹ lọ kọ sílẹ̀ àyàfi tí north ò bá ṣe president mọ́ tí north tàbí Fúlàní tàbí Haúsá tó ń bá tọwọ́ wọn bá padà tẹ presidency yẹn wọ́n á ṣe ẹ̀yin Yorùbá wọ́n á ṣe ẹ̀yin débi pé ẹ máa regret ni pé kí lẹ wá sáyé fún ẹ lọ kọ ọ̀rọ̀ mi sílẹ̀ èní lọ́jọ́ kẹjọ àbí kẹsàn-án nínú oṣù kìíní ọdún ẹ kọ sílẹ̀ ẹ rántí pé Ọmọlúkà máa sọ bẹ́ẹ̀ njọ náà lọ́hùn because òtítọ́ ọ̀rọ̀ ó máa ń dàbí ọmọ ìyá àsọkùsọ ni it is because the power is within the realm of Tinubu currently ó ní power yẹn dání ló ṣe lò ó ṣé power yẹn fẹ́ wà forever ni ṣé kò ní kúrò ńbẹ̀ mọ́ ni tó bá kúrò ńbẹ̀ kí ni fẹ́ẹ̀tì Yorùbá kí ni ibo ni Yorùbá wá fẹ́ forí tì sí ibo ta la fẹ́ máa wò who are we going to look up to tí ó bá kúrò ńbẹ̀ ẹ wo báwọn Fúlàní ṣe ń lérí
ọba àwọn Fúlàní àwọn Òkè Ọya àwọn North àwọn sá gbogbo wọn bó ṣe ń lérí kìtàkìtà tí inú ń bí wọn tí wọ́n ń faraya. That is to tell you pé gbogbo tó ń ṣẹlẹ̀ yìí tí Tinubu bá lọ wọ́n rẹ́dí àti pa àgbọn lórí ọmọ anybody ẹ lọ́kọ́ sílẹ̀. Òun la ṣe ń tẹnumọ́, òun ni Sunday Igboho ṣe ń tẹnumọ́ yìí pé the only solution ọ̀nà àbáyọ kan ṣoṣo tá a fi lè bọ́ nínú ìyà yìí òun ni pé ká tètè jáde kúrò ní Nàìjíríà, and that is the only way. Báṣà bàbá mi Akíntóyè mi ìkúkú gbóyìnbó bàbá ní I'm not saying the best way but it is the only way. Ọ̀nà kan ṣoṣo nìyẹn, kò tún sí ọ̀nà Àbújá mi lọ́rùn ọ̀pẹ ju pé kí Yorùbá ṣe kí ni ká jáde kúrò nínú Nàìjíríà, ká jáde tán ká dúró láyé ara wa, ìta bá ń pa ká máa fi tún àyè ara wa ṣe. Ìta pè pé orílẹ̀-èdè wà nìyẹn, kì í ṣe pé kí mọ̀nkí máa ṣiṣẹ́ kí bàbúù máa chọ́ọ̀pù kán máa powó nílẹ̀ Yorùbá kẹ́yìn máa fi ṣara rere. Wọ́n wá náà fẹ́ ṣàtúnṣe inú bí yín, mò ń sọ ni mò ń tún sọ, kò ṣàtúnṣe tí president Tinubu máa ṣe. Ó lè wà effective nígbà tí Tinubu bá débẹ̀, tí Tinubu bá kúrò ńbẹ̀, tí another president bá wọlé either ọmọ Igbo, torí that law tí Tinubu gbé jáde yẹn kò favour Igbo bí ó ṣe favour àwọn Fúlàní ni ó ṣe favour àwọn East. Mo guarantee yín ìbá ṣe East ló jẹ president Nàìjíríà lẹ́yìn Tinubu, ìbá ṣe Fúlàní ló jẹ, mo lè búra ẹ̀ fún yín pé wọ́n á yí ipò wọn á tún change ẹ̀ ẹ̀ tún wá bẹ̀rẹ̀ ní square one. Wọ́n tẹ̀ tún wá lè change ẹ̀ débi wípé àwa ní ọmọ anybody lára kọjá bó ṣe ní wọn lára tẹ́lẹ̀. That is the fact. Ìyẹn lèmi fi ń tẹnu mọ́, ìyẹn ni Ìgbòho rò tó fi sọ wípé ọ̀nà àbáyọ kan ṣoṣo ni wípé kí Yorùbá ṣe kí ni kí wọ́n jáde. Tinubu ń ṣiṣẹ́ ṣé security wà ní àwọn ọ̀dọ́ làwọn tó ń ba nǹkan jẹ́ lórí ibẹ̀ yẹn. Tinubu lè tiraka ó lè gbìyànjú, ṣùgbọ́n àwọn tó ń ba nǹkan jẹ́ wọ́n wà níbi tí wọ́n wà tó jẹ́ pé Tinubu gan ò ní lágbára lórí wọn. Fáàtì lẹ́gbọ́n yẹn. Ṣé wọn ò ju bọ́ǹbù ní January 2 àbí January 1st ṣé wọn ò ju bọ́ǹbù ní mo yà wọn tó kú ni. Ṣé wọn ò ti lọ àtáàkì àwọn ìlú lẹ́nu tí wọ́n wọnú ọdún tuntun yìí tàbí tí wọ́n ń ṣọdún lọ́wọ́? Ṣé wọn àtáàkì àwọn ìlú? Ṣé kò lè yẹ àwọn èèyàn tó kú? Kò ló yẹ àwọn tó kú ni? Ẹ jẹ́ ká sòtítọ́ síbi tí òtítọ́ wà. Nàìjíríà ò kì í ṣe kan, kò sí májíìkì tẹ́ lè ṣe. Àwọn tó ń pariwo pé àwọn fẹ́ kó jẹ́ kan, it is because of what they are eating. Wọ́n torí nǹkan tí wọ́n ń jẹ wọ́n ń bẹ̀ ẹ̀dẹ̀ ń jẹ, nítorí tí wọ́n ń jẹ wọ́n ń bẹ̀ ẹ̀dẹ̀ jẹ. Wọ́n dẹ̀ sọ pé ẹdìyẹ tó ń ṣu sínú sàásù sàárè ẹ̀ ló ń bàjẹ́, òun lọ̀rọ̀ ẹ̀yìn tẹ́ ń pariwo pé wọ́n Nàìjíríà ni. Ẹlòmíì believe torí àwọn tí Tinubu ń ṣe ìgbésẹ̀ tó ń gbé, ẹ ti believe pé that is the only way. Àánú yín ló ṣe ẹ̀ láròjinlẹ̀ ni. Màá play fídíò yẹn fún yín sí kẹ́ gbọ́n tó lóye sọ. Tẹ́ bá ní àròjinlẹ̀ ẹ mọ̀ pé Tinubu ò lè wà ń bẹ̀ títí láé. Ṣebí Tinubu lo agbára ni ló fi rí ṣe. Tàrẹ̀mí ìbádé tóun náà tún lo agbára ńkọ́. Ẹ̀rọ àròjinlẹ̀ náà níwọ̀n ìgbà tó ti jẹ́ pé èmi iná yóò gbọ́dọ̀ kú ègé ni o. Níwọ̀n ìgbà tó ti jẹ́ pé èmi as a person tí mi ò kì í ṣe Fúlàní tí mi ò rẹ̀ gbèdè wọn, tí mi ń ṣe Haúsá tí mi gbèdè wọn, tí mi ń ṣe Ìgbò tí mi gbèdè wọn, tí Ìgbò ò dẹ̀ gbèdè mi, tí Fúlàní ò gbọ́ tèmi tá àjọ gbọ́ra wáyé, Nàìjíríà ò lè ṣẹ́tù, Nàìjíríà ò lè lójú. Kì í ṣe pé mò ń ṣẹ́ pé òtítọ́ ni. Ẹ dẹ̀ mọ̀ pé àwọn àgbà sọ pé òtítọ́ ọ̀rọ̀ máa ń dàbí ìsọkúsọ ni. So bí mo ṣe ń sọ yìí ó máa dàbí ìsọkúsọ lójú ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn ni. It will sound like ìsọkúsọ lójú ọ̀pọ̀lọpọ̀. Èmi á sọ tèmi, ẹni tó bá fẹ́ ni kó gbọ́. Kí ni àbábọ̀ gbogbo ohun tí mò ń tẹnu mọ́ fún yín ni wípé ẹ jẹ́ kí ẹ ní àròjinlẹ̀, ẹ ronú ìran yín first. Ipe kí ló máa kù fún wa tí Tinubu bá ṣe tán? Ẹ̀yin tẹ́ ń pariwo ọmọ wa ni ó ti ń gbìyànjú o, Tinubu ti ń jẹ o, epo ti ń já o, ìgbà ti ń ṣe o. Gbogbo ẹ̀yin tẹ́ ń sọ bẹ́ẹ̀, mo ṣe ń challenge yín lọ́wọ́lọ́wọ́. Tí Tinubu bá parí tó ṣèjọba ẹ̀tàn, kí ló fẹ́ kù yín kù? Àbí Tinubu fẹ́ kú síbẹ̀ ni? Àbò fẹ́ máa ṣèjọba lọ ni? Kò lè ṣe lọ. Highest tí Tinubu lè ṣe ìṣọdún mẹ́jọ. Ọdún mẹ́jọ lẹ́yìn ọdún mẹ́jọ ńkọ́ kí ló tún kù?
kí bo lọmọ Yorùbá fẹ́ fojú sí, ibo lẹ fẹ́ wò. Máa gara ọ̀pọ̀lọpọ̀ àwọn inú bí Ìgbò báyìí nítorí Yorùbá, inú bí àwọn Haúsá Fúlàní nítorí Yorùbá, torí pé Tinubu kàn gbé àwọn ìgbésẹ̀, whereas lójú tèmi àwọn ìgbésẹ̀ tó ń gbé, ìgbésẹ̀ tó yẹ kó normal ní, tó yẹ kó ṣe ni, ṣùgbọ́n torí pé Nàìjíríà wà lórí irọ́, wọ́n fìpínlẹ̀ sọlẹ̀ lórí irọ́. Tó bá jẹ́ pé wọ́n ti fi irú foundation ilé sílẹ̀ láti bẹ̀rẹ̀, kí NDA tó wà ní north, aviation school kan gbé wá sí south, police academy kan gbé lọ east, kan gbé bẹ́ẹ̀, kan jọ kí everybody feel along, kí gbogbo region feel along, kí gbogbo nǹkan kan kó ṣe ní rẹ́gírẹ́gí, kó rí bó ṣe yẹ kó rí. A ti mọ̀ pé bó ṣe rí láti bẹ̀rẹ̀ nìyẹn. Ọ̀sán gangan yìí lẹ́yìn wá fẹ́ ṣe ìdí ẹ̀. Mo guarantee yín ní sẹ́ẹ̀. Ẹ jẹ́ kí Tinubu ṣe kó lọ, kó bọ́ sọ́wọ́ president mi. Wà láìtàláì tí wọ́n bí láì, ọ̀pọ̀lọpọ̀ ẹni president yẹn máa change. A tún lo veto power tí Tinubu lò yàtọ̀ náà, a tún lò ó, a tún change ẹ̀, kò sí nǹkan tẹ́ fẹ́ ṣe. Tó bá tí president wọ́n ní Tinubu pín aviation school, ó pín sọ́nà 6 sí gbogbo geopolitical zone. Tí president mi bá débẹ̀ tó sọ pé expenses yẹn pọ̀ jù pé òun ò lè ṣe, kó cancel gbogbo ẹ̀. Kí ló dé tí president kan á jẹ lẹ́ni tá create ministry, á create new ministry, á dẹ̀ fi minister síbẹ̀, federal minister fi síbẹ̀. Another president á dé awọ́gilé ministry, á lóun fẹ́, á mọ̀jì wọn papọ̀, á dẹ̀ yan minister ayọ̀ kan fún wọn. Kí ló dé tó ń ṣẹlẹ̀? Ọ̀hún ṣe lọ́ challenge ẹ̀ pé nǹkan tí president kan ṣe pé kí ló dé tó fi ṣe. Let us be sincere with ourselves. Àìkí ṣòótọ́ ló fìyà ń jẹ ọ̀pọ̀lọpọ̀ nínú wa. Ẹ jẹ́ ká dúró lórí òtítọ́. Òtítọ́ máa ń lékè ní, máa ń gbé mímí. I can guarantee you this 100%. Whatever tí Tinubu bá ṣe, ẹ má yọ̀. Ẹ má yọ̀. Assurance wà pé tí president mi bá wọlé síbẹ̀, ó máa bá yín yí padà. Mo dẹ̀ tún fẹ́ sọ fún yín kí n tó wá play ọ̀rọ̀ olóyè Sunday Igboho wípé tí Tinubu bá tiraka tó gbìyànjú, tó tiraka tó lo bá agbára ẹ̀, tó bá succeed lórí regional government tẹ́ ń jà fún. Many people nínú yín báyìí ni ò believe mi pé ó ṣe é truncate, ó ṣe é fagilé. Ìwọ tó o bá jẹ́ ọ̀mọ̀wé, tó o kàwé níwọ̀nba, o lè má ní PhD, kódà o lè má ní masters, ó lè jẹ́ degree, first degree ẹnìkan ló ní, or kó jẹ́ secondary school. At least mo expect pé ó yẹ kí yẹn lè help ẹ, kó boost brain yẹn, kó lè ṣiṣẹ́ normal. And what am I trying to say? Ẹ lọ bèrè ìtàn. Yorùbá lẹ́mọ tí ò bá bá ìtàn abárọ̀bá. Ẹ bèrè ìtàn. Ṣé bí wọ́n ti ṣe regional government rí ní Nàìjíríà? Kí ló ṣẹlẹ̀ sí tó fi di nǹkan tí ó di nǹkan ìtàn? President kan ló wọ́gi lé o. Àbẹ́ ẹ̀mọ̀ ni. Ẹ̀yin tẹ́ ẹ jẹ́ bàbá mi, tẹ́ ẹ ti over 60 something, tẹ́ ẹ jẹ́ màmá mi, tó yẹ ìdẹ́ yé eyín, àbí mo parọ́ nígbà tó ń ṣe regional government. Kì í ṣe president kan ló wọ́gi lé ni, president kan ni o, either military president àbí civilian president. Ó ṣàwọ́gi lé pé kò sí tó jẹ́ regional government, ó create states. Oh Jésù mi ọba ìgbàlà. Ó create state, ó ní state lòun fẹ́, ó ní kò sí tó jẹ́ regional government mọ́. Gbogbo owó tó bá ti ń pa every state ẹ máa kó bọ̀ ní center, ẹ jẹ́ ká jọ máa ṣá. Oh God, so kí wá ló fún yín ní ìdánilójú? Kí ló fún yín ní ìdánilójú yìí pé? Ẹ gbọ́ mi dáadáa. Kí ló fún yín ní ìdánilójú wípé tí Tinubu bá fún yín ní regional government, tó bá parí ìṣèjọba ẹ̀ tó lọ, kí ló fún yín ní ìdánilójú pé tí president mi bá débẹ̀ tó dẹ̀ lóhun ò fẹ́, tó wọ́gi lé, kí lẹ fẹ́ ṣe? Tẹ́ ẹ bá sọ pé kò ṣeé ṣe, process ní Tinubu ń gbà ó bribe àwọn house, ó fún wọn ló. Ẹ tiẹ̀ wá rí ibi tó wá worst sí, àwọn tá à ń dìbò fún lọ sí house, wọn ò kì í ṣe ènìyàn, they are all animals. Ẹranko ni wọ́n. Tọ́ bá ti pè wọ́n mọ́ra tán ti gbówó díẹ̀díẹ̀ lé wọn lọ́wọ́ yàgbà, tán ra mọ́tò fún wọn, tán ra gbogbo ẹ̀,
wọ́n sọra wọn di bèbí ṣẹ́jú ni fún president tó bá wà ń bẹ̀ bí Tinubu ṣe mowó ná tó fún wa àwọn president míì ń bọ̀ ká jẹ tó mowó ná náà bí Tinubu ṣe bówó ni Tinubu fẹ́ fi ra àwọn báyìí tó fi máa bọ́wọ́ lù ú pé ká ṣe níjọ́ náà ẹ máa wòran president ní adé agbowó tó ju ti Tinubu lẹ́yìn agbè fáwọn náà tòró mọ̀ pé tán bá kánṣu níjọ́ yẹn ó máa pé òun látọ̀hún òun náà gbowó sílẹ̀ ara mọ́tò fún wọn ó lè fi mọ́tò wọn ṣe mẹ́ta kékékékékéké olùkàlùkù yín apẹnu yín mọ́ náà ni nígbà tí Tinubu kọ́wọ́ sílẹ̀ tó ní kára mọ́tò fáwọn House of Reps àti Senate ṣebí gbogbo yín ké ni just stop ẹ̀ he will not stop it come on àwọn là ń ké ẹ̀yìn là ń ké fún a ṣe tó fẹ́ ṣe tí Tinubu bá lọ tí president mi bá dé ó lè decide pé senator kankan mọ́tò mẹ́rin ló gbọ́dọ̀ ní á dẹ̀ gbé owó Nàìjíríà sílẹ̀ àfihàn fún wọn nítorí pé kí ni ó ní di support wọn kán bá lè wọ́gi lé regional system of government àwọn ẹ̀ náà ni yeah Mr. President you are the best president in the world we support wọ́n bu ọwọ́ lù wọ́n dẹ̀ fún ní kálukú lówó tó yẹ kán fún gbàgbé báwọn eléyìí ṣe máa gbowó tí wọ́n á dẹ̀ support Tinubu tó fi máa create ẹ̀ bẹ́ẹ̀ náà ni àwọn yẹn náà tún gbowó tí wọ́n á dẹ̀ support president tó bá wà bẹ́ẹ̀ tí wọ́n wọ́gi lé ṣùgbọ́n sovereignty wa òmìnira wa kò ṣeé gbà ìtí mo ń fẹ́ kí gbogbo yín mọ̀ nìyẹn your sovereignty can never be truncated bí ẹ wo Benin Republic kéré débi wípé Ondo State tóbi ju Benin Republic lọ in terms of population in terms of mineral resources in terms of GDP àjù Benin Republic lọ I am talking of Ondo State alone mi sọ̀rọ̀ Èkìtì mi sọ̀rọ̀ Ọ̀ṣun mi sọ̀rọ̀ Ọ̀yọ́ mi sọ̀rọ̀ Ògùn mi sọ̀rọ̀ Èkó Ondo State alone we are more than Benin Republic ṣùgbọ́n tí president tí gómìnà Ondo State bá wọ Benin Republic lẹ́ni á bá ò fún president Benin Republic because Benin Republic ẹni tó wà mẹ́ is a president of a country whereas governor Ondo State is just a governor under a president kò lè ever president Benin Republic talon kò lè ever pe governor Ondo State kó pe ní colleague yìí it is never possible ẹ̀yin tẹ́ understand kò lè pe bẹ́ẹ̀ kò lè pe ní my colleagues if it is never ẹni tó lè pe bẹ́ẹ̀ òun ni Tinubu and my Nigeria counterpart or my Nigeria colleagues ní tó lè sọ nìyẹn ẹ wo bí country yẹn wo bọ́n ṣe kéré mọ́ ṣẹ́nìkan lè lọ gba presidency wọn lọ́wọ́ wọn lẹ́ni kò ṣeé gbà because it has been given wọ́n ti gbà náà nìyẹn your sovereignty your independence táwa yóò bá ń fight fún tá a bá rí gbà kò ṣeé gbà lọ́wọ́ wa mọ́ o tá a bá rí gbà kò ṣeé gbà but tẹ́ bá jà fún regional tẹ́ gba regional wọ́n lè gbà anytime reality lẹ gbọ́ lẹ́nu mi yẹn wọ́n á gbà á tí ò dẹ̀ sí ń ta ṣẹlẹ̀ that is what I'm telling you now that regional system of government can be truncated it has been truncated once it has been truncated once and there is assurance that it can still be truncated if Tinubu succeeded in giving us regional system of government ẹ má jò ẹ má yọ̀ yóò solution wa ni mo ti sọ fún ẹ jẹ́ kó ní kálukú lọ ọmọdé yẹn mo ti sọ̀rọ̀ o ẹ jẹ́ ká lọ gbọ́n kan tí Sunday Igboho ẹ jẹ́ ká gbọ́ mẹ́sẹ̀jì tó ní fún wa ní ọdún tuntun ìwọ ọlọ́gbọ́n ìwọ ọ̀mọ̀ràn ìwọ amòye gbọ́ nǹkan tọ́mọdé yẹn máa ń sọ ẹni tẹ́yìn ròyìn pé ebi ló ń pa ẹ lọ gbọ́n tó sọ ẹ jẹ́ ká jọ lọ let's go. mo kí ẹ̀yin bàbá mi ẹ̀yin mọ̀mọ́ mi mo kí ọmọdé mo kí àgbà mo kí ọkùnrin mo kí obìnrin mo rò pé ó dùn mí díẹ̀ láì tí onídìí ṣe mọ́ ṣàlàyé ara mi but orúkọ mi Sunday Adé mo ti gbé mọ̀ Sunday Igboho ìdí tí ó ṣe wà very important tó ṣe kókó ká gba Yorùbá nìsan ni pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ń ṣẹlẹ̀ nínú Nàìjíríà yẹn tí ò jọra wọn tó lè jẹ́ pé ọmọ ẹlẹ́ran wa oúnjẹ egun ọmọ aláṣọ wa àkísà ló ń wọ̀ ẹ̀ náà wọlé nísìnyí gbogbo ìlú káàkiri pàápàá kódà gan kámọ́ tiẹ̀ sọ pé ní Nàìjíríà nìkan ní gbogbo Áfíríkà Nàìjíríà àníná àlómi kò sí security kò sí healthcare kò sí nǹkan kan tá a lè sọ pé ohun tó fi wá lọ́kàn balẹ̀ tá a fi sọ pé ó yẹ ká sì wà pẹ̀lú Nàìjíríà lélẹ́yìí so ọ̀pọ̀lọpọ̀ àwọn tí a dẹ̀ ń tẹ̀lé yìí gbogbo nǹkan lọ́nà fún wa lórílẹ̀ wa àlépo àní gold
a ní mabu many things nǹkan la ní a ní kòkó tá lè fi túlù wa ṣe tílù wa dẹ̀ máa wà òkè tó jẹ́ pé gbogbo àwa tá jọ mọ nílùú ọ̀yẹ́ kọ́kẹ́ wa balẹ̀ kò sí nǹkan tá fẹ́ mọ́ lọ ṣe nílùú olùkáàkiri ìlú òkè òkun káàkiri pàápàá jùlọ gba ọmọ wa káàkiri ayé tó kàn wà tó ń ṣe wàhálà káàkiri ìlú bí ẹ bá tiẹ̀ pìtì tàwa tá à ń gbé pẹ̀lú ilẹ̀ Yorùbá ẹ kẹ pìtì àwọn tó ń jáde kúrò nílùú tó ń lọ ń ṣerú ìlú àjòjì tó ń lọ ń ṣe wàhálà ń bẹ̀ so ìdí nìyí tí o bá gbọ́dọ̀ fọwọ́sowọ́pọ̀ ká fọwọ́sowọ́pọ̀ kájọ fọwọ́sowọ́pọ̀ papọ̀ kájọ jàfẹ́tọ̀ wa káwa wá sí máa kúrò lábẹ́ ìjọba Nàìjíríà so ká dá dúró ká ní orílẹ̀-èdè tiwa ká dẹ̀ wá àwọn ọ̀jọ̀gbọ́n àwọn ọ̀dọ́ tó rí wọ́n pé tí wọ́n ṣe àkóso ìlú yìí Ọlọ́run níjọba jẹ́ o Ọlọ́run dẹ̀ wà pẹ̀lú wa ojú ọ̀dẹ̀ ní ti gbogbo aláṣẹ Ọlọ́run adéjọ délẹ̀ rèé ṣe gan pàápàá jùlọ ẹ̀yin náà wò ó sì àti kò lórí ohun tó gbé mi dìde gangan lórí ìrìn àjò yìí ọ̀pọ̀lọpọ̀ àwa Yorùbá la mọ̀ tó mọ̀ ẹ̀ la dẹ̀ mọ̀ díẹ̀ àti kò nílùú abẹ́ Nàìjíríà náà la sì wà àní security lẹ́wà àwọn bàbá wa ò lè lọ sóko wọn ò lè dáko mọ́ iṣu di nǹkan tó wọ́n gógó ata di nǹkan tó wọ́n ẹ̀fọ́ di nǹkan tó wọ́n lọ́jà ẹ̀wà di nǹkan tó wọ́n àgbàdo wọn gbogbo nǹkan wọ́n gàrí wọn nítorí pé kí ni àwọn bàbá wa ò lè lọ sóko kò sí security kò sẹ́ni tẹ́ni báwọn mọ̀mọ́ wa tó ń ṣe ohun ọ̀gbìn tá à ń jẹ tó ń bá lọ ní oko Fúlàní ó jí wọn gbé wọn rẹ́pù wọn kò sẹ́ni tó free nígbà kan táwa gbọ́njú tábà jí tábà a lè wà lálẹ́ tá máa sùn níwájú ilé bàbá wa tó jẹ́ pé ìgbà bí tẹ́ bá kéèyàn tó jí ó lè tago 5 aago 6 tí ò sẹ́ni kankan tí ó jí pé mo lè jí láago 3 kí ni mo lọ sóko wa tí ò sẹ́ni kankan tí ó di stop yín tí ò sẹ́ni tí ó dà yín lọ́nà bọ́ gbogbo sí èyàn ò lè dẹ́rọ ẹ̀wò mọ́ tó bá gbẹdọ látẹ̀kọ́ sí ọlọ́run bọ́ bá dẹ̀ wàhálà ni tí wọ́n bá dá ẹ lọ́nà tó gẹ̀ẹ́tì àní tó bá ti kọjá tó gẹ̀ẹ́tì àní dé àwọn dánadáná máa wà ń bẹ̀ tán àwọn Fúlàní okùn bẹ̀ tó kó bọjá náà tó jiyàn gbé wọn nìkẹ́ mọ́ lọ gbé mílíọ̀nù wa so ìdí nìyí gbogbo àwọn tó ń láwọn jó lórí wọn kẹ́ ń wò wọn ò sí ohun tó yẹ kó ṣe wọn fún wa security wọn fún wa ní nǹkan kan tá a lè sọ pé tó pàápàá jùlọ security wà very important àwọn tó wà lókè òkun ò lè wálé tán bá fẹ́ wálé ẹ̀rù ń bà wọ́n ẹ̀rù ń bà wọ́n pé kán mọ́ já wọn gbé kán mọ́ ṣe jàǹbá fáwọn kò yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ so gbogbo wa láti fọwọ́sowọ́pọ̀ láti jà fún ẹ̀tọ́ wa kò sí security lórí ilẹ̀ wa tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ rárá kò bójúmu rárá gbogbo wa láti fọwọ́sowọ́pọ̀ láti jà fún ẹ̀tọ́ yìí ó di dandan ká jà fún ó wà very important ká jà fún ẹ̀tọ́ wa ẹ jọ̀ọ́ mo rọ̀ wá lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà ẹ jẹ́ àjọ dìde ẹ má jẹ́ ká bára wa jà ẹ má jẹ́ ká búra wa o ẹ má jẹ́ ká búra wa tẹ́nìkan máa ń pariwo wípé ìlú ò da nǹkan wà òkè kí ló tà pẹ́ nìyẹn ká bí pé kí ni wọ́n rí kájọ fọ̀rọ̀ jomi tó rọrọ̀ kájọ jókòó kájọ fọ̀rọ̀ jomi tó rọrọ̀ kájọ bí ọ kí ni wọ́n rí kí òkè ọ̀nà wo la lè gbà báwo la ṣe fẹ́ sí tí nǹkan fi dáa kì í ṣe pé kákan bọ́ sórí íńtánẹ́ẹ̀tì ká mọ bára wa jà ká mọ búra wa ká mọ kí ló dé tá à ń búra wa táwa ọmọ Yorùbá tá à jẹ́ kó rí wa nálé ká pera wa jókòó ká bára wa sọ̀rọ̀ láàrin mi àti ẹ àtiwọ́ tó ń gbọ́ mi àtiwọ́ tó ń wò mí ṣé ìlú Nàìjíríà lálàáfíà ṣé security wà Nàìjíríà ta lè sọ pé ohun tó fi láàrin mi àtiwọ́ tó ń wò mí tó ń gbọ́ mi tó ń bú mi lọ́wọ́lọ́wọ́ tó lórí mi ò pé tó ní mi mọ tí mò ń ṣe àtọwọ́ tó ní mò ń wà tí màá jẹ tí mo dẹ̀ juwọ́ gẹ́ lọ níwọ̀ tó tó mi tó lébi wà tí màá jẹ tó ń bú mi tó ń sọ oríṣiríṣi wọ láàrin mi àtiwọ́ tí wọ́n gangan tó tí wọ́n sọ lálàáfíà nínú ọkàn rẹ̀ so o lè rìn kó yẹn nílùú bàbá rẹ̀ so o lè jáde nínú ilé ẹ̀ lálẹ́ kó pọ̀ ń lọ sí ibi báyìí kọ́kànlẹ́ ó balẹ̀ so o lè ṣerun tó wù ẹ́ sórí kán mọ́ mú ẹ ní yàwó sọ fún mi so o lè wọ́sọ o lè gbé mọ́tò tó dáa kó o rìn gbòòrò kán mọ́ pẹ́ ẹ lólè tàbí kó pẹ́ yàwó àbí kó pẹ́ ẹ ní kankan kán mú ẹ so gbogbo orúkọ báyìí nú ọkàn rẹ wọ́n gán mọ̀ pé Nàìjíríà ò fara rọ rárá so èmi sẹ́mi lọ́yà kọ́ mọ́ bú ni àbí Nàìjíríà tí àwọn tó ń ṣe àkóso Nàìjíríà tí wọ́n ń dà wá láàmú tí wọ́n ń fi orí ara wa gbára wa tí wọ́n ń dá owó yẹn kó sápò àwọn fámílì ara wọn tí wọn ò nírònú pa àwọn òkú lọ́la mọ́ sáwọn lọ́yẹ̀ kó bú ni àbẹ́mi ẹ jẹ́ ká wá highs ẹ jẹ́ ká orí wa nẹ́lé ẹ jẹ́ ká mọ nǹkan tá à ń ṣe Ọlọ́run níjọ́ bàjẹ́ ẹ jọ kò sí security nílùú yẹn ẹ jẹ́ ká jọ jàfẹ́tọ̀ wa ká jọ béèrè pé kí nìdí tẹ́ fi láti ọdún ìtẹ́lẹ̀ dá Nàìjíríà lẹ̀ tẹ́ ń kówó jẹ tẹ́ ń sin nǹkan tí ò sí security ò sábò tí ò sẹ́nítẹ̀ tí ara ẹ̀ ń jẹ wá lọ ṣé bá ṣe máa bá lọ nìyẹn ó ti tó gẹ́ẹ̀ ẹ jẹ́ ká wọ ọ̀dọ́ ká bára wa sọ̀rọ̀ ó ti tó gẹ́ẹ̀ báyẹn ẹ jẹ́ ká jọ dìde ká jọ jàfẹ́tọ̀ yìí Ọlọ́run níjọ́ bàjẹ́ fún gbogbo wa ojú ọ̀dẹ̀ ní tiwa ọdún yìí ọdún ẹ̀ lọ́lọ́run ṣe ọdún òmìnira lọ́lọ́run máa sọdún ìfún wa ṣe mo dúpẹ́. Olóyè Ìgbòho bàbá wa Professor Akíntóyè tíyàwó wọn ṣaláìsí èyí tíyàwó wọn sọ ni pé kí bàbá ṣe gbogbo ohun tí ó tọ́
láti jẹ́ ká kúrò nínú ìyà tó ń jẹ wá nínú Nàìjíríà. Kí lẹ rí sọ̀rọ̀ yẹn? Nǹkan tí mo rí sí ni pé àkọ́kọ́ náà mọ̀mọ́ wa tó kú Ọlọ́run foríjì wọn, Ọlọ́run tẹ̀ wọ́n sáfẹ́fẹ́ rí, Ọlọ́run jẹ́ ká ní òtó wọn ká tó jáde láyé. So ọ̀rọ̀ tí mọ̀mọ́ sọ ọ̀rọ̀ tó lágbára ni, ọ̀rọ̀ tó lágbára ni. Mọ̀mọ́ yẹn fi ohun tó ní agbára alẹ́ torí pé mọ̀mọ́ rí àpẹẹrẹ àgbàlagbà dẹ̀ ni wọ́n ẹ̀dẹ̀ wògbà tí wọ́n ti bírò àwọn ìyá yẹn tí wọ́n ti wògbà tí Yorùbá ti ń jìyà bọ̀ tí wọ́n dẹ̀ stop títí tó fi dórí tiwa táwọn náà fi débi tá a dé yìí ṣé bó ṣe máa lọ táwọn náà tún nílé sọ̀rọ̀ wájú àwọn ọmọ wa nìyẹn. Ara nǹkan tí mọ̀mọ́ yẹn rí nìyẹn pé ẹ̀yin tọ́lọ́run fẹ́ jọ̀dọ̀ tọ́lọ́run fún lágbára lásìkò yìí ẹ dìde kẹ́ ẹ jàfẹ́tọ̀ yín, ikú ti ń gbóhùn lọ o, ẹ mọ̀jẹ̀ ó rẹ̀ yín o. So ìdí nìyẹn sọlọ́run níjọ́ rẹ̀ wá dẹ́dẹ́ ní ká jàfẹ́tọ̀ yẹn dẹ́dẹ́ ní ká gbà á. Ẹni tí ó mọ̀ kó mọ̀ agbọ́dọ̀ fọwọ́sowọ́pọ̀ kájọ jàfẹ́tọ̀ yẹn kádẹ̀jọ gbà á. Kì í ṣe pé ẹnìkan ò lè dá sí, gbogbo ala ní láti jọ ṣe é. So ọ̀rọ̀ tí mọ̀mọ́ sọ yẹn ọ̀rọ̀ tó lágbára ni àwa ni mọ̀mọ́ táwa jí ni pé àwọn tí ń lọ nìyẹn o, àwọn ti gbìyànjú nǹkan táwọn lè ṣe, Ọlọ́run wà fáwọn ṣe. Ṣùgbọ́n yìí Ọlọ́run fún ẹ̀yìn sí ẹ̀yìn ọ̀dọ́ àsìkò yìí ẹ̀dẹ̀ mọ́ jẹ́ kó rẹ̀ yìí. Owó ni mọ̀mọ́ pa fún wa sọ Ọlọ́run ní jẹ́ kó rẹ̀ gbogbo wa. Ọlọ́run jẹ́ mi ti wà ní ogun. Àmín. Yá fídíò yẹn lẹ ti wò yẹn, mi ò wá ní ṣe atótónu mọ́, mi ò ní ṣàwáwí mọ́. Ẹ̀yin ẹgbọ́n kan tọmọdé yẹn mọ́ sọ nínú fídíò yẹn. Ẹ gbọ́rọ̀ ọlọ́gbọ́n ló máa yé ọ̀mọ̀ràn lámọ̀. Mo sọ fún yín lẹ́ẹ̀kan, ọ̀tọ̀ ní ọ̀nà tọ́lọ́run fi pe oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ní. Ẹ wo bọ́mọkùnrin yìí ṣe nífẹ̀ẹ́ ìran ẹ̀, ẹ wo bó ṣe di ìran ẹ̀ mú pé náà ìyà ò ní jẹ ìran mi gbé. Ẹ wo ìhà tó kọ, ẹ wo àwọn àdójúkọ tó ti ní. Àwa táwọn sọ̀rọ̀ ìgbà mọ́ nítorí wá ti kò bá a ṣe kéré mọ́ yìí, àmọ́ tá a ti là kọjá oríṣiríṣi attack spiritually, physically, àìmọye. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ a dúró o, kò sí tó máa yẹ orílẹ̀-èdè Yorùbá yẹn ó máa dúró. Orin tí mo kọ kan nígbà kan ó ní orílẹ̀-èdè Odùduwà ó sì máa dára, orílẹ̀-èdè Yorùbá ó sì máa dùn sí i, ìlú tọ́lọ́run fẹ́ràn jù tó ń ṣàn fún wàrà àti fún oyin. Ẹ jẹ́ ká parapọ̀ ò ká fìmọ̀ ṣọ̀kan, a ó rí pé ó dẹ̀ máa dára, ó máa dáa, ó sì máa dùn. Ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ń wò mí, tẹ́ ń gbọ́ mi, àtẹ̀yin tẹ́ ń gbọ́ mi, tẹ́yin tẹ́ ń wò mí tẹ́ máa lọ sọ fún. Ẹ̀yin ni mò ń bẹ̀ ipe kò sí ìrètí kankan fún Nàìjíríà, ẹ má jà tanra wa. Kò sí ìrètí kankan fún Nàìjíríà, no hope. Èní ikú bí kú ṣe ń pààyàn lẹ́ni ló ń pa. Mo sọ fún mi ẹnìkan wò mí títí ó ní bọ̀bọ̀ tó ń pè lọ́mọ Lúkà, ó ní kò tiẹ̀ rí good news, ó láfi bad news. Èmi ò sí ní abala bad news yìí. Ìdẹ́mi sọ òtítọ́ ni mò ń gbé wá fún yín. Òtítọ́ tí mo gbé wá fún yín ó lè wá bọ́ sí good news, ó dẹ̀ lè bọ́ sí bad news. Ilé tó bá bọ́ sí lára ẹni wàá gbà á. Ok, wọ́n pààyàn ní Zaria àbíbó ní mo náà ń pè bẹ́ẹ̀. Wọ́n ju bọ́ǹbù ní Kano. Ṣé irọ́ ni mo pa ni? Ẹ sọ nǹkan dáadáa tí wọ́n ṣe ní Kano tó yẹ kí n gbèrò yẹn wá fún yín. Ẹ sọ nǹkan dáadáa tí wọ́n ṣe l'Ondo State tó yẹ kí n wá fún yín níròyìn yẹn. Nǹkan dáadáa wo ni wọ́n ṣe? Gómìnà ṣe patí, ọmọ Oyèbánjí ṣe patí, gómìnà Oyèbánjí of Èkìtì ó ṣe patí ní Ìbàdàn níjọ́ Sátidé tó kọjá. It's a good news tó yẹ kí n wá fún yín. Patí tó ṣe yẹn kí ló pè sínú ayé àwọn ọmọ tó bí, graduate tó nídà sínú ilé ẹ? Kí ni good news yẹn tí mo fẹ́ mú jáde nínú ẹ̀ tí mo fẹ́ mú wá fún ẹ tó fẹ́ yí ayé àwọn ọmọ ẹ padà? Kí ni good news tó wà nínú pé ó ṣe patí, wọ́n lo aṣọ 3 million, aṣọ wedding gown 5 million, wọ́n lò ọkọ pín iPhone níbi patí? Good news wo ló wà ń bẹ̀ tí mo fẹ́ gbé wá fún ẹ? For God's sake. Kí ni good news tó wà nú ẹ̀? Tẹ́ ẹ̀ bá rójú mi ẹ ṣáà máa gbóhùn mi, ẹ̀yin ẹ má bínú, jẹnẹrétọ̀ yẹn ló ń ṣorí kórí bóyá epo dẹ̀ ti tán nú ẹ̀ ni.
kí ló wá tún ṣe kí ní ìbá tí ó tún ṣiṣẹ́ rẹ̀ tó yẹ lọ. Olúwa. Ẹ má bínú sí wa n tá à ń kojú nìyẹn ara àwọn ìpèníjà tá à ń kojú ní Nàìjíríà nìyẹn o ṣẹ́yìn náà ti rí a lè lo náà 2 hours wọ́n máa ration ìdán fún yín yíyan ọ̀dẹ̀ sọ pé tó ṣùgbọ́n parí kán máa wá gbowó wọn á wá gbowó ná wọ́n á wá gbà á this is it generator tá à ń lò láàárọ̀ epo sí yẹn ara epo 10,000 naira kò tó wàá ṣe program in a single day kò tó tàn dọ́jọ́ kejì ojoojúmọ́ everyday 10,000 that is how we spend the money nínú Nàìjíríà ọjọ́ wo ló fẹ́ tó dẹ̀yàn lọ́rùn ìwádìí wá sọ pé 10,000 yẹn owó kékeré ní lamẹ́ríkà come on get out Amẹ́ríkà tẹ́yìn sọ pé owó kékeré ni ẹ̀yin mọ ṣé wọ́n fi ìyà owó jẹ wọ́n ni àbí wọ́n fi ìyà iná jẹ wọ́n àbí wọ́n fi ìyà omi jẹ wọ́n àbí ìyà kí ni wọ́n fi ń jẹ wọ́n lamẹ́ríkà gbogbo ohun tí wọ́n bá tán ṣe wọ́n rí owó wọn padà ẹ jẹ́ ká kó bó ṣe ṣe wá lọ́jọ́ anyway nítorí àsìkò èmi fẹ́ rawọ́ ẹ̀bẹ̀ sí yín o ọmọ Adéyẹmọ ti sọ̀rọ̀ ẹ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú Sunday Igboho ká bọ́ nínú Nàìjíríà tá a wà yìí ká bọ́ nínú ìgbèkùn Nàìjíríà tá a wà yìí kí yín ti yín ẹ̀yin olólùfẹ́ mi January láwa mo bẹ̀ yín ni ẹ wá ràn mí lọ́wọ́ o information dọ́dọ̀ mi pé data tá à ń lò àwọn communication company wọ́n fẹ́ increase tariff wọn data tá à ń ṣe ní 20,000 tẹ́lẹ̀ ó máa di 40,000 data 36,000 tẹ́lẹ̀ ó máa di 50-something thousand they are going to increase their tariff I think about 60 to 70% increase wọ́n láwọn kan wọ́n ti increase ti wọn lẹ́kọ̀ọ́ bí i Multilink or whatever MTN máa increase ti ẹ̀ any moment ibi tí mo ti gbọ́ information yẹn direct from source ni o MTN máa increase Glo Airtel àti Nine Mobile gbogbo máa increase owó mọ́ kíní wọn so ẹni ẹ wá fún mi ládùúgbàsí pé Ọmọlúkà ìwọ tó ń lo data always lọ ṣe data ọlọ́dún kan owó tó bá ṣe é sìn á lè gbé ẹ di ọdún kan it's going to save about 40 to 50% fún mi mo dẹ̀ wá wò MTN is 350 Glo is 300,000 naira tí n bá fẹ́ ṣe ọlọ́dún kan which is I think is 1 terabyte for a year assurance wà gan pé ó lè má gbé mi ju oṣù bíi 7 àbí 8 lọ ṣùgbọ́n ó sì pàpà dáa so tí n bá máa lò for like 7, 8 or 9 months ó sì pàpà tẹ́ mi lọ́rùn because láyé táwa ń sìn tó bá ṣe data a month tí n bá ṣe data a month kò ń gbé mi ju èyí tó pẹ́ jù nínú data olóṣù kan tí mo lò ni mo lò fún ọ̀sẹ̀ kan ni màá lò fún a week ẹ dẹ̀ mọ̀ pé I have to be online always because I receive informations ẹ̀yin náà lẹ́ ń pè wá ẹ bá wa sọ̀rọ̀ ẹ béèrè ọ̀rọ̀ ẹ send message tẹ́ bá send message sí mi tí mi ò open message yín ṣé ẹ̀yin gan ò ní máa wò pé bọ̀bọ̀ yóò serious tàbí tẹ́ pè mí tí mi ò rí yín bá sọ̀rọ̀ so mo rawọ́ ẹ̀bẹ̀ sí ẹ ràn mí lọ́wọ́ kò sí kankan ní Nàìjíríà táwa nú ẹ̀yin ní kẹ́ ẹ ṣàánú mi téèyàn mẹ́wàá bá kóra jọ kí n ṣe ti Glo kí n ṣe ti MTN tẹ́yin mẹ́wàá tẹ́ bá kóra yín jọ tẹ́ fún mi ní 50,000 600,000 yẹn ti pé 600 yìí ti pé how much is 600,000 kò tí ì pé $500 ẹ torí Ọlọ́run ẹran mi ì lè fi eléyìí pamọ́ o ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí n ṣe bá mi mú kíní ráútà yẹn bá mi gbé wá kán bá mi rí kán lè understand nǹkan tí mò ń sọ bá mi gbé kán rí kẹ́ lè understand bá ti ṣe sínú ẹ̀ ọdún kan ni ìkan 350 ìkan 600 òní ti kìnìdà ti Airtel ní ti Glo ńkọ́ ti MTN ẹ bá mi gbé jáde bó tiẹ̀ jẹ́ ti MTN àti eléyìí ni mo rí ṣe wo rí bí bóyá wà lọ kò sí mbẹ̀ don't worry ká wà ní ilé nìyẹn so ti Airtel ní
mo ní ti Glo mo dẹ̀ ní ti MTN ẹ̀bẹ̀ ni mo bẹ̀ yín tí n bá ti ṣe wọ́n ní ẹni yẹn sọ ní oní tètè ṣe kí price tó jáde bó ṣe jẹ́ 300 ní ti eléyìí báyìí tí ti MTN jẹ́ 350 fún 1 terabyte tàbí lọ́dún kan tó bá increase tarifu wọn yẹn ó lè di 600,000 pound ẹyọ kan o tí mo fẹ́ fi 600 ṣe méjì báyìí àbí 650 ṣe méjì òun mo ṣe mi lè parọ́ fún yín tí bá ní mo fẹ́ dúró de sálárì mi tàbí kò síbi tó dé o ẹjọ́ ẹ̀yin olólùfẹ́ mi ẹ má wo pé ọmọ yìí ti ń tọrọ nǹkan jù má tọrọ bí sáà ní jalè ìsìn nílùú jìbìtì ẹ understand me orúkọ máa bàjẹ́ tí bá wá lọ ń pè yín tí mo lọ ń lù yín ní jìbìtì kí n máa parọ́ ṣe nǹkan tí ò yẹ kí n ṣe there's no way please help me out kò dẹ̀ ní bàjẹ́ fún yín MTN and má ṣe fún mi direct o ṣe ni kó ẹ jẹ́ kí n ṣàwó yẹn jọ kí n lọ ṣe ọlọ́dún kan yẹn o kí n lọ ṣe owó ni kó send ask for my account yẹn ló dẹ̀ phone number mi ló ń wò lójú screen yẹn phone number mi nìyẹn so call that number tó bá ti pe number yẹn tí ó wà tó ń wò lójú screen yìí this very number tó bá ti pè é tàbí tó message pé send me your account pápápá èyí tẹ́lẹ̀ lákàntì mi dání ẹ ṣáà mi jù sí ẹjọ́ màá ṣàjọ tẹ́ bá ti fi síbẹ̀ kan jẹ́ kí mo pe owó data ẹni kíákíá the first thing tí mo gbọ́dọ̀ ṣe ní January nìyẹn so that ìyẹn á kúrò by the time tó bá máa increase tàrífù wọn kò ní bá mi ẹjọ́ mo bẹ̀ yín ní ojú òní tì mí. Thank you so much gbogbo ẹ̀yin olólùfẹ́ Ọmọlúkà Great TV mo dúpẹ́ lọ́wọ́ ọmọdé mo dúpẹ́ lọ́wọ́ àgbà ẹ bá mi pín ẹ̀yin tẹ́ ń wò mí ní Facebook ẹ pín ẹ̀yin tẹ́ ń wò mí ní TikTok ẹ bá mi pín ẹ̀yin tẹ́ ń wò mí ní YouTube ẹ bá mi pín o ojú ò mà ní tì yín o yìí ní wá yín tì ojú ò ní tì gbogbo yín pápátá bẹ́ẹ̀ ṣe ń tì mí lẹ́yìn Ọlọ́run á bá mi tì yín lẹ́yìn àdúrà yín á túbọ̀ máa gbà bẹ́ẹ̀ ṣe ń dán Ọmọlúkà nínú Ọlọ́run á dùn yín nínú ṣùgbọ́n ẹ mọ kíní kan dájú o láìpẹ́ láì jìnnà orílẹ̀-èdè Yorùbá máa dúró tí ò dẹ̀ sí tó máa yẹ ìfẹ́ Ọlọ́run ni àṣẹ Ọlọ́run ni ìtọ́lọ́run ń fẹ́ ni ó dẹ̀ di dandan kó di mímúṣẹ èèyàn kan ò lè dáṣẹ́ Ọlọ́run dúró ọmọdé yẹn mọ́ ti sọ̀rọ̀ èèyàn kankan ò lè dáṣẹ́ Ọlọ́run dúró iṣẹ́ Ọlọ́run lélẹ́yìí ó dẹ̀ máa di mímúṣẹ kọ́ tí ẹ jáde ìbùkún ni fún orílẹ̀-èdè Yorùbá kọ́ kíákíá má jò pẹ́ ìbùkún ni fún orílẹ̀-èdè Yorùbá. Thank you and God bless you.